الحجر يمحو تجنب الشهب ما كنت درا فقد بل كنت مدرسة تبني لدى باهرا بالعلم والأدب زبرت تعليما بتعظيم هديت له أيقظته بعد طول النوم والتعب لولا النبوة بمختار قد ختمتي لقلت أنت رسول دون مريم والله مثلك لا يزال أثر تحيي مدى الطول كادت زينة العرب مولاي زد لكمال الدين مرحمة الحكم سيد الأبرار والنجب الحكم سيد الأبرار والنجب يا ربي واغفر قارئها وسامعها والمسلمين جميعا أينما حضروا والدينا وأهلينا وجيرتنا وكلنا سيدي للعفو مفتكرا بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين ملك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم الله بوكي النبوة محمد صلى الله عليه وسلم الله بوكي النبوة محمد صلى الله عليه وسلم الله بوكي النبوة محمد صلى الله عليه وسلم àwọn ìyàwó ànábì àwọn ọmọ ànábì صلى الله عليه وسلم àwọn sọ̀hábà صلى الله عليه وسلم àwọn almuhajirun àti gbogbo àwọn ansar ọlọ́run الله ọwọ́ kí wọn papọ̀ máa nẹ́bí Muhammad صلى الله عليه وسلم ọlọ́run ọlá àwọn takàálẹ̀ yìí dákùn báwa kí àlùfáàgbà رحمه الله tí wọ́n sùn lábẹ́kúta أبدا عليك تحيتي
وسلام ورضا ورحمة ربنا بدوام يكفيك أنك للكمال معلم علمته الإسلام بالإسلام من خير علمك صار بعدك مفتيا صلى يصلي وصام خير الصيام صلى يصلي وصام خير الصيام الله àfáàgbà رحمه الله àwọn tó bí àlùfáàgbà ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. آمين wọ́n jẹ́ ilé àfáàgbà ó bàjẹ́ láyé láyé ọlọ́run. آمين ọlọ́run wọlé abẹ́ bá wa kẹ́ bàbá wọn láyé àgbà. رحمه الله تعالى tí bàbá ń wí fún wa láàyè yìí pé àáfàá mi ní pé kò lọ fẹ́ ṣé kí n bẹ lọ́hùn fún ọkọ ọlọ́jọba bàbá ní mo ní kí n fẹ́ ọ̀dà jẹ́ ń bẹ lọ́hùn fún ọkọ olówó bàbá ní rárá kí lọ wá fẹ́ bàbá àlẹ́jọba ni mo wá kọjú sáfà mi mo ní bẹ́ẹ̀ ti rí ilé mi náà fẹ́. ويا ربي يا رحمن يا بارع الورى أرني لبيبا جعلي في منامي àfáàgbà àárín wọn pẹ̀lú ọlọ́run inú lọ́wọ́ bá ti sọ̀rọ̀ inú lọ́wọ́ bá ti sọ̀rọ̀ inú àwọn àsọsẹ tá a fàgbà sọ sáyé ọ̀kan níbi tá a wà yìí nù ẹ̀ الحمد لله àsọsẹ. àwọn pẹ̀lú bàbá tó bí oníwàásí àgbáyé رحمه الله ni wọ́n jọ ń kọjá lọ ní àáfàá àtọmọ akéwù àáfàá àgbà àti bàbá wa rọ́wàsí bàbá wa àmínú wa ọlọ́pàá wa ké wọn. آمين wọ́n ń sin àáfàá wọ́n ń sin bàbá wa bàbá tó bí oníwàásí àgbáyé wọ́n ń sìn wọ́n lọ ilé padà. wọ́n wá débi àwà yìí àáfàá àgbà wa pé bàbá wa rọ́wàsí àgbáyé lágbájá ìyá yóò sì máa hó bí ọjà ọjọ́ kan. لا إله إلا الله ní àkọlé hó yìí inú àwọn àsọsẹ ọ̀kan ni. àwọn ọjà tọ́nà máa wá já tí ètú ọ̀kan gbòógì yìí lọ́rọ̀ dábàá bàbá làjẹ́ àgbà ọ̀kan ni. ẹni ẹlòmíì bá ti kú gbogbo ẹ̀ka nù ọlọ́run ò sí mẹ́fà làjẹ́ àgbà. الحمد لله ọlọ́run bá wa kẹ́ o. آمين bàbá alájẹ́ ìgbà náà tọrọ tí wọ́n kalẹ̀ ọlọ́run ni wọ́n gbà á. bí n bá lọ tán ìwọ ọlọ́run yẹ́yìn mi ó tún dòjòjú mi lọ ọlọ́run ni mo gbà. الحمد لله ẹ̀yin bàbá dòjòjú wọn lọ. bẹ́ẹ̀ bá mi wá pé èyí ṣe kó lẹ́sẹ̀ mọ̀ pé ẹ̀yin bàbá dòjòjú wọn lọ àwa ní ìwọ náà wo lẹ̀kọ́ wẹnu ọkọ́. wọlé kó o sì wẹnu ọkọ́ ẹni ọba kàn ẹni mọ́ bẹ̀ الحمد لله kò sí wàhálà kò sí pé ọmọ kéwù kò sí pé kíní kan kò sí kán ẹni ọba ti kàn yóò sì bọ́ bẹ̀. الحمد لله ẹni tí ń bọ́ bẹ̀ dé àwa tó ta kó bàtà rẹ̀ máa di ẹrú ẹ̀mí الحمد لله kò sí kankan
bàbá alájẹ́ kan ti tọrọ yóò kalẹ̀ Alhamdulillah. ọlọ́run sì gbà ọlọ́run ò bàbá kẹ́ alájẹ́ àgbà Amina. ọlọ́run bá kẹ́ bàbá alájẹ́ àgbà Amina. àkẹ́lẹ́ wọn bàjẹ́ láyé ọlọ́run Amina. ọ̀la ẹjọ́ kọ̀ọ̀kan tínú gbogbo tí ló máa kéwà tàbí ọmọ tó máa kéwù tínú wọn bá ń dùn wọn bá fi sẹ̀sán fún léde pé kò ní dá owó ọlọ́run Amina. ọ̀la àpọ̀rọ̀ nọ̀ra ọ̀gbìn Amin. ọlọ́run bá kẹ́ oníwàṣẹ́ ẹ̀rọ yìí Amina. ọlọ́run bá wà dé wọn. Amin. ẹ bá gbọ́ lọ ọmọ akéwù tó fi gbogbo tó ní sin àfáà rẹ̀ ọwọ́ àṣẹ àgbáyé jẹ́ kan ọ̀dà ọwọ́ àṣẹ àgbáyé ọ̀dà kankan rẹ̀ ló kọ́ wọn rí àfi ló kọ́ ọ̀lẹ́dí àgbà kíní kan kàmáàlì kíní kan kàmáàlì bẹ́ẹ̀ sì máa gbọ́ kí n dá lẹ́nu ọ̀dà kankan rẹ̀ ló kọ́ ẹ̀. ilé bẹ́ẹ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ ìtánsára àfáà wọn ni tí wọ́n ń jẹ́kọ̀ọ́ fáwọn àtòní náà ìhà rere ká kọ sáwọn àfa àwọn bàbá fẹ́ lẹ́yìn tó dùn a gbọ́dọ̀ kọ ìhà tí ọ̀dá sí wọn. ọlọ́run wọlé yìí nìyà àlékún òkè àlékún rẹ̀ àlékún àforíjì àlékún ìyọ́nú sí àlékún àmójúkú ọlọ́run ṣàṣìṣe fún ló wà sí ẹ̀pẹ́. Amina. ẹ lápò òjò mẹ́fà sámi dáadáa. Amina. bẹ́ẹ̀ náà ni kò sì ṣe báwọn tó bí wọn abẹ́ ọ́ ní ọlọ́run ilé ìyá kéwọ́ ọlọ́run wọ́n jẹ́ ọ̀dà wòrò láíláí wọ́n jẹ́ afọ́ ọ̀tún bẹ́ẹ̀ ọlọ́run Amin. ọ̀dà kùránù náà fi. Amin. ó bá àwọn àfa wa pátá káfa wa ẹlẹ́wọ̀n ẹ̀tù ti ṣàdúrà fún ọlọ́run sàmúdúrà náà lọ bá kálukú wọn ọlọ́run bá fàdúrà náà ti ṣe fún kálukú wọn Amina. ọ̀dà kùránù náà fi. Amin. Àlájì àgbà tò ní. Adama Allahu hayatahu. Lápò ọlọ́run bá wa fi sọ rẹ̀ sọ wọn. Amina. Lápò ọlọ́run ojú àánú rẹ̀ máa kà kú lára àlájì àgbà tò ní. Amina. Kìí ṣe wá sí náà lọ. Akramakumullah. Bàbá àlájì àgbà tò ní. Ọlọ́run mọ́dà mú wọn o. Amina. Bàbá àlájì àgbà tò ní. Ọlọ́run mọ́ wàhálà wọn o. Amina. Wọ́n sì jẹ́ kí bàbá wa àlájì àgbà tò ní ọ́rá tẹ̀yìn kú. Amina. Má jẹ́ wọ́n rí lára àwọn ọmọ àtẹnubí. Amina. Wọ́n sì jẹ́ wọ́n rí àtẹ̀yìn kú lára àwọn ọmọ àtarabí. Amina. Ọlọ́run tí ẹ̀wọ̀n dáadáa tó ṣe fáwọn lára ilé wọn ẹnìkọ̀ọ̀kan dókítà kìíní pòfẹ́sọ̀ kìíní àáfàá kìíní aláàjì kìíní ọlọ́pọ̀ láàyè wọn náà dábọ̀ wọ́n ṣàjálù àyẹ̀wò wọ́n sì ṣe lára wọn ọlọ́run. Amina. ọlọ́run náà rí pátápátá èrè àáfàá wa dàbí àpáta. Amina. Amin. ìtọ́ka lórí ẹnìkọ̀ọ̀kan wa yìí ẹnìkọ̀ọ̀kan wa náà lóye. Ọ̀sẹ̀ yóò lè sọ sọ́kàn lọ́rọ̀ rẹ̀ nísìn àbí ní bàtọ̀. Ẹ bá ní ọlọ́run wọ òun fẹ́ kọ́lé tẹ̀lé. Níbi owó lè jọra wọn láíláí. Níbi kan náà láti wá lọ papọ̀ gbogbo wa yìí. Bàbá ní ẹ máa sọ tó kálukú. Níbi láti wá lọ papọ̀ ní níbi ikú ni. La ilaha illallah. Níbi ikú ni. Bí ilé ti tún dáa tó nì náà ẹni ló gbé kò sí sọ́kàn pẹ̀lú ilé o. Àníkọ́lọ́wọ́ fún wọn lálàáfíà nǹkan kan ń ṣèwúnú ara sí dáadáa àbí dandan. Lóògùn ti yà síta, òun ti ṣe síta, òun ṣe gbogbo ẹ̀. Wọ́n á gbé kò sí náà ní èyí nǹkan kan ní gbóhùn nú ara. Àníkọ́lọ́wọ́ ó yọ̀dá lé òkú yọ̀dá lé fọ́lọ́. Òun yọ̀dá owó pẹ̀lú kọ́sà fún wọn lálàáfíà. Òun làwọn bàbá wa wọn ni wọn lọ́dọ̀ mọ́ sí wọn lọ́dọ̀ ẹ̀yọ̀ kan. Bẹ́ẹ̀ bá ní dájọ́ àbájáde àdúrà ẹ̀yọ̀ kan, ó tójú ẹ̀dùn ni. Gbogbo tẹ́yìn wá tọrọ kò ní tọrọ ẹ̀ máa. Ọlọ́run sáfún lálàáfíà. Ọlọ́run sáfún lálàáfíà ẹ̀yọ̀ kan tí ó jẹ mọ́ nù. Dápọ̀ ọlọ́run má fà ìsẹ̀sẹ̀ ọ̀gán wa.
ọlọ́kọ̀ fún àbójú sẹ́ni kọ̀ọ̀kan wá o. Àmín. ọlọ́kọ̀ sọ ọ́ ni wọ́n máa wá tẹ nọ́mbà rẹ̀ sórí Facebook bẹ́ẹ̀ dàgbà ẹ̀ràn án lọ́wọ́ o. ẹ̀rọ pẹ̀lú bá mọ yìí dáhùn ìdìbò ní àmì o. Àmín. èyí wọn náà dúró bẹ́ẹ̀. afáwa Abdulrasaq àbúrò mi ẹ̀ṣọ́ fi sá ọlọ́ba fúra láfẹ́ dáadáa. Àmín. ọlọ́ba fúra làmọ́ àlàáfíà ti gbé àlékún ẹ̀lẹ́kọ́ náà wọ́n bá wa ṣe fún. Àmín. àlékún ẹ̀lẹ́kọ́ náà wọ́n bá wa ṣe fún. Àmín. ẹ̀rọ ìjọba bàbá alájà bàbá nítorí ẹ̀ tí ìrìn lẹ́gbẹ̀ẹ́ wọn ọlọ́wọ́n bá fúra láfẹ́ dáadáa. Àmín. ilé ẹ ti sọ kí tó máa bọ̀ nísìnyí. agbára ọlọ́run láìpẹ́ ẹ̀rù náà. Àmín. ṣáà tó kí lọ wá ní ọlọ́run. ويا ربي أبلغ ètò wíìnì àǹfààní ìwọ ọlọ́run ni o àbùlẹ́k báńtì. باب عسر وشدة àbá ọ̀rọ̀ kọjá bàbá ọ̀sẹ̀rẹ̀ wàṣídà lẹ́kùn ìnira أكرمكم الله wàṣídà àti lẹ́kùn lẹ́kọ̀ọ́kọ́ bá a ti jókòó yìí. bàbá ẹlòmíì orí kẹ̀kẹ́ jẹ́ lọ́sàn yìí لا إله níbẹ̀ láàrin wọn ni orí kẹ̀kẹ́ jẹ́ lọ́sàn yìí. ويا ربي أبلغ باب عسر وشدة olùwọ́rọ̀ bá ti ìjẹ́kí lórí ó ti lẹ́kùn nira lẹ́kùn lé kákáká wọ́n bá dáwọ́ nù lé adìrẹ́gbẹ̀ fún ẹsẹ̀ sùúrù díẹ̀ yìí ní dáadáa ìgbẹ̀lẹ̀. ويا ربي أبلغ باب عسر وشدة kìí ṣe aṣọ tí ẹwọ́ tẹ̀lé wọn ni ó ní tí mo ní náà ni èyí ni bá tó pé kí n wọ̀ ó ti yá ẹ wò nira bẹ́ẹ̀ wà tẹ̀lé wọn bẹ́ẹ̀ ẹ tẹ̀lé wọn bẹ́ẹ̀ ẹ ti ń jẹ́ ìrànú ni ọmọ ló ń bí yìí kò sì rí tọ́jú ó bímọ kò sì rí tọ́jú ọlọ́run lè wo ọlọ́run ní máa ń wòyàn yín àbíkẹ́ ẹ̀ máa bí ọlọ́run ẹni ọ̀sàdúrà kò bìlá ilẹ̀ tí ìbá ṣàdúrà níbi ọlọ́run ní sùúrù lè kú náà nìkan akọjá là bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ wúlẹ̀ lẹ́sìn kí sì tọ́wọ́ sọ̀rọ̀ báyìí kí ń lọ rí ìmọ̀ transformer tẹ́wọ̀ gbọ́dọ̀ lágbára tó gbé padà gbọ́dọ̀ ló wọ̀n ní kọ́dà tó ní igi ilé wa ṣé èyí kúkúrú lọ́mọ ògùn náà. ويا ربي أبلغ باب عسر وشدة ọdún ọlọ́run bá ń tilẹ̀kùn àìríjẹ àìrímu àìríná àìríò àìrẹ́lẹ́lẹ́ àìkájú bùkátà ara ẹni táwọn lọ kan lẹ́nu lẹ́gẹ̀dẹ̀ ẹlọ́bìnrin ìdílé kan ìdílé kan ìdílé náà rí bẹ́ẹ̀ ti sùn nítorí àpò méjìlá ẹ̀rọ kò sí káàrí àgbòrò méjì ẹ̀rọ fún wa ẹ̀mú ní ẹ̀rọ jẹ̀mọ́ afáàní wọ̀rọ̀ èmi Buhari Musa bá tilẹ̀kùn ẹ̀mọ́ jẹ́ ọ̀sẹ̀ lẹ́sẹ̀. ويا ربي أبلغ باب عسر وشدة kò sọ́jú wá ká lọ́dọ̀ tiẹ̀ òyìsì náà ni à ń òyìsì látàárọ̀ mi sì jẹ́ kẹ́kẹ́ wọ́n ká mọ́ pé ó dà òyìsì ọ̀rẹ́ mi wọ́n náà wò أبلغ bàtì باب عسر وشدة ọ̀rọ̀ àwọn ìyá wọ̀nyí àwọn abiyamọ ti bẹ̀rẹ̀ ọ̀kẹ́ wọ̀nyí wọ́n á mú ju wọn á mú nu ká tó jáde lára wọn. wọ́n ò mú ju wọ́n sì mú ẹ ìnira ká tó jáde lára wọn. bá a bá tó wá jáde lára wọn náà tán wọn ò tẹ̀lé lára ìyá. ààrẹ ká tó dé èèyàn ni wọ́n wà á sá fáwé. ويا ربي أبلغ باب عسر وشدة ẹ̀yin àwọn ẹ̀fọ́ kábàlẹ̀ ọlọ́wọ́ jẹ́ jẹ́ wọn mọ́. آمين ọlọ́dàjà àgbà tẹ̀lé padà yìí ẹ̀ jẹ́ wọn àwọn ọmọ yìí. آمين olùwọ́ ọlọ́run bá ti
tilẹ̀kùn àìríjẹ, àìrímu, àìrínà, àìríò, àìlẹ́gbẹ́gbẹ́. Wọ́n ló bá ti. ومن بعد ذلك باب حزن وفتنة ومن بعد ذلك باب حزن وفتنة. Ọjọ́ ọlọ́run lẹ́yìn ilẹ̀kùn tí wọ́n ní ọba tì í ni bá ń ti ta ìríjẹ, bá ń ti ta ìrímu, bá ń ti ti nira, ẹ̀rí bá ń ti ti nira. ومن بعد ذلك باب حزن وفتنة ومن بعد ذلك باب حزن وفتنة. Bàbá ti méjèèjì tàkọ́kọ́ lè fẹ́ ìwọ ọlọ́run. باب حزن. Ó tún kù ìtọ́ba ní. أكرمكم الله. Ó kù ìtọ́ba ní. Bàbá ní أكرمكم الله. ẹgbẹ́ ìtọ́jọba ti ìwọ ọlọ́run lẹ̀kùn, òun lè kò bànújẹ́. Ọ̀dà àánú oṣù tá a wà mẹ́ 1448 ìjìnlẹ̀ 1448 àti 1447 1446 1445 1444 láyà. Bá a ti ń wọ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kan ìlànà yẹn sì ń wọnú òkòtò pẹ̀lú ẹ̀. ومن بعد ذلك باب حزن وفتنة Ẹkùn sí ẹ̀yẹ ومن بعد ذلك باب حزن وفتنة. Wọ́n bá bá ti tilẹ̀kùn dára kọ̀ọ̀kan ní méjèèjì. Ọba tó kún lẹ̀kùn méjì tó tún bá ti. Ìwọ ni o sọ tó bá fẹ́ fọ́lọ́ o. Ìwọ lọ sọ tó bá fẹ́ fọ́lọ́. Ọba àlàjẹ́ àgbà bàbá aráàlú sáré. Yẹ kúrọ́ mọ́ èèyàn ẹni tí bá bẹ àkúrọ́ máa jẹ́ àyàn. Wọ́n sì ṣẹ́jọ́ ká wá báwọn àlàjẹ́ àgbà lọ́bẹ̀. Òjò wá sú bí iná. Bàbá aráàlú sáré. Ọkàn wọn bàjẹ́ pé yé. Àlàjẹ́ àgbà sì jẹ́ ojú yìí. Bàbá wa wọ́n rí lára bàbá aráàlú sáré pé ara wọn ò inú wọn ò bàbá ẹ̀dọ́. Èsì òjò tó sú ní kò sí àgbà tó gbogbo wọn máa ṣe ìgbà afẹ́sẹ̀ yìí tán tọ́lọ̀ wọn tó rẹ̀. Àwọn ènìyàn tó sì rọ̀. لا إله إلا الله. ومن بعد ذلك باب حزن وفتنة. Gbogbo nǹkan ló pè ní wọ́n, olùsí ọwọ́ rẹ̀ tó mẹ́rin. Gbogbo nǹkan ló pè ní wọ́n. Ẹni ọ̀sẹ̀ lè sí lójó wọ̀nyí. لا إله إلا الله. Ó lè gbé wọn fi kún fún wọn ní. Bàbá yẹn kì í wá kì í ṣe ara rí o. Àwọn ẹ̀jẹ̀ lọ pẹ̀lú ṣàìkọ́lù kì í ṣe ara rí o. Wọ́n náà gbogbo wá wá. Òjò yìí ni lọ́lọ́ ṣe kéré rẹ̀. Máa tún ṣe tọ́lọ́run ní. Á parí ilé ìkọ́lọ́run tó rọ̀. Wọ́n á fi kó bẹ́ẹ̀ dábí lé ní ẹ̀dá lé bá lójó tó ń rọ̀. لا إله إلا الله. Lọ sí ní kíákíá gbogbo inú ilé lọ dẹ́rù bàtà. Máa sọ pé kí odò máa àwọn ọmọ òṣèlú kíkà kan pé afẹ́kọ̀ọ́ látòdì ọ̀la. Ṣé fọ́rọ̀? Yọ máa halẹ̀ kí inú ilé ní. Nàgbà àkótí àgàgà mẹ́ta lọ́wọ́. Àlejò ẹ̀yọ mẹ́ta náà lọ́wọ́ òjò láti bá. Ọwọ́ ayọ̀ bíbà tó yọ kú kíkan tààrà. Wọ́n ṣàṣẹ́ tí bọ́ọ̀lù ilé bíbà ẹ̀ẹ́dà wọn nígbà wọn ọ̀fẹ́ ní ó kú. Ọya èmi náà bá wà nù àyà mi máa ṣáàṣì. Àwọn tó ní ìké báwọn ní ẹ̀jẹ̀ wọn. Àwọn tó ní nǹkan wọ́n bá wọn ní. Bẹ́ẹ̀ náà ni mà ẹ máa fura àwọn tó ní nílẹ̀ yìí sọ̀rọ̀ fáwọn nínú. Wọ́n ọ̀rọ̀ dákẹ́ wọn. Kọ́dà bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ń fìmọ̀ bẹ́ẹ̀ ń halẹ̀ pẹ̀lú mímọ̀ lọ́wọ́ wò yìí. Kọ́dà wọ́n tẹ̀lé àfàmù ọ̀la yóò sì kọ ẹni ní bí ó. Àwọn kò ní àwọn tó ní ìpè pariwo. Mo lè bí orílẹ̀ ọmọ àdéhélé wọn ọ̀tá tó ti láìsí. Ilé wa ní náà ẹ̀sìn ló sì máa lọ. Mo lè bí orílẹ̀ ọmọ àdéhélé. Àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ni. Mo
mo ní bí oṣù kan ọmọ ìtì láì ló fi lọ bá bí mo lọ fi lọ bẹ́ẹ̀ nìkan mú ìtì. Èmi mi ò sí lọ́wọ́ ẹ̀ náà. Ọwọ́ náà lè níwà. Ìwọ náà bá ń tilẹ̀ tàkọ́kọ́ méjì, èwo ń tàkọ́kọ́. Wà mí ń bá Èwo ń tàkọ́kọ́. ويا ربي أقيم باب عسر وشدة. Ṣídà ẹni bẹ́ẹ̀ mi ló ti sè. Wàláhì àzí wọ́n ti dá àwọn ọmọdé nílé kò sì lé wọn náà. Kò ní kí lọ́ fẹ́ jà sí. Bọ́dọ̀dọ̀ ilé wọn ni wàláhì náà ọlọ́run kọ́ sàmú wa gan. Bọ́dọ̀dọ̀ ilé náà ọlọ́run kọ́ sàmú wa gan. Owó bẹnu kọ́kọ́ bẹ̀rù nínú ilé orí náà wàláhì ìgbà yìí kò sí. Gbọ́dọ̀ àkókò táwa náà jẹ láàárọ̀ yìí. Òun ẹni tí wíwá òun kò ní fọ́ọ̀tì. Ọlọ́run lọ́nà ọlọ́ọ̀bá. Ọlọ́run lè lọ́wọ́ amútẹ́síbá ni wọ́n máa bẹ̀. Gbogbo ọ̀sẹ̀ ní ẹgbẹ́ yọ lọ́wọ́ ní kẹ́rọ ọmọ jẹ lé ní ọ̀sẹ̀ ìwò. Wọ́n tún ní ọmọ àkọ́bọ̀ sí lásán bàbá bá wẹ̀ náà. Akírun, àṣeyá àtàrù mọ́sálásí, àṣeyá àtàrù mọ́sálásí, àṣeyá mà tí ní gbogbo ẹ̀ láfà. Ó tún á wọnú lé lọ, ó tún á lọ lọ́sẹ̀ kẹta. Wọ́n ní ọ̀sẹ̀ ìdí èpè sáré ọ̀sẹ̀. Ìwọ́n tó ti bẹ Ọlọ́run mọ́sálásí náà. Láńkì mọ́nàmọ́ná ìsí ìwẹ̀ lè jẹ́ ọ̀nà àwọn ìwọ́n náà ń kíwò. Bí ọ̀bá ti láì jẹ́ ọ̀. ويا ربي أقيم باب عسر وشدة. ويا ربي أدرك بعد عسر وشدة. Ọlọ́run bá ń tilẹ̀kùn ìnira. Kò tún bá ń tilẹ̀kùn kí ni rí ilé kókó. Ọbẹ̀ náwó kò rí ná. Ọbẹ̀ sọ̀rọ̀ owó ìjọ rọ̀rọ̀ sọ wọ́n sọ̀rọ̀ mi lọ́n tó kó bàbá Adínú ẹ máa bọ́rọ̀ lọ. Àní ẹyọ tí wọ́n kóònù pé wọ́n sọ̀rọ̀ kí wọ́n sọ. Òun náà gbé lẹ́bàá sọ sí lẹ́bàá sọ sí. Bàjẹ́ àbí owó tí ó dà. Wọ́n lè lọ ọ̀gọ́dá 10,000 èyí wá yọ 1,000. Wọ́n á bẹ̀ kó lọ́wọ́ wọn lọ́rọ̀. Ilé kúkú ni bí bá bẹ láàrin wa ní tó lè mọ́ bẹ́ẹ̀ ọlọ́mọ sàmúlò àwọn òṣìṣẹ́ wẹ̀ ọlọ́mọ tẹ̀. ويا ربي أقيم باب عسر وشدة. Ọlá àníyàn wọn lára rẹ̀ yàgà, ọlá àníyàn wọn lára fáàgà, ọlá àníyàn wọn lára lẹ́pà Muhammad. صلى الله عليه وسلم. Ìtú lè wájú ẹnì kọ̀ọ̀kan wọn ló wọ́n sọ lẹ́rọ. آمين. Lọ́dún ọlọ́run máa ń tilẹ̀kùn nira, máa ń tilẹ̀kùn ilé kókó, ọba máa ń tì í hùn tán. Ìwọ ọlọ́run èrè akẹ́ ó tún wù. ومن بعد ذلك باب عزل وفتنة. Ìwọ ọlọ́run ẹlẹ́gẹ̀dá lẹ̀kùn tó bá ń tilẹ̀kùn bànújẹ́. باب حزن. Bẹ́ẹ̀ ń jẹun pẹ̀lú bànújẹ́ kò ní hàn lára ẹ̀. باب حزن. Nígbà tí ẹ bá bẹ lára bọ́ bá wọ aṣọ 1 million bákan bọ́ bá wọ̀ pa mẹ́wàá bẹ́ẹ̀ kó wá jẹ́ 10 million kò ní fíìtì. باب حزن. Nígbà tí ẹ bá bẹ lára ẹ̀dá ẹ bá ju nù létí kò yóò sì máa pè wà láyé nínú ilé ìsìn ìgbóná. Nínú ilé ìgbóná wọn máa gbà tí wọ́n ta àwọn ìyá àwọn sípìtì ni wọ́n dá wọ̀nyí ẹgbẹ́ àpọ̀dá ìgbóná ìbànújẹ́ ni. باب حزن وفتنة ومن بعد ذلك باب حزن وفتنة. Ìbànújẹ́ ọ̀dà olùwọ́rọ̀ máa ń tilẹ̀kùn ìbànújẹ́. Wọ́n gbogbo ọmọ wákà yà máa lé ẹ̀yà bí a máa ẹrù dára bí a máa èyí tí kò wọ́n máa jẹ gbogbo wákà wọn máa lé. آمين. Wọ́n gbogbo ọmọ wa. Wọ́n wá sí kìá. Ó gbé mi. Ìbànújẹ́ ìkejì kúrò rárá. Ọwọ́ fẹ́ kí wọn àyílá. Wọ́n á gbé òǹdó. Allahu Akbar. Ọlọ́run ẹlẹ́yẹ̀ ìrìn náà lọ gbà yín. Wọ́n lè eré ìwọ̀n lẹ́wà lájà. Ètò ọdún àsìkámà. Ìbànújẹ́. Kò sí sẹ́rù ìwọ̀n yóò sì máa kú. ومن بعد ذلك باب حزن
وفتنة ومن بعد ذلك باب حزن وفتنة وفتنة ومن بعد ذلك باب حزن وفتنة. Bọ́lá bá tilẹ̀kùn máa ń jẹ́ fún ìwọ ọlọ́run lẹ́kùn kẹrin tó kù tí mo bẹ̀rù ọlọ́run kọ́ bá ti inú gbèsè ayé mi. Fìtínà òun náà ni fìtínà. Fìtínà kan láwọn àánú ẹ̀rọ ayé lọ́wọ́ yìí. Àwọn kan ní pa wáyé. Àwọn kan ní wọ́n ń lúkú wáyé. Ẹ̀dá kan yìí jẹ́ máa wáyé wálé. Bàbá ti ká ìsáyì tán tí mo wọlé ní mo ti géètì kọ́ràbọ́ lánàbí ànẹ́bì ni wọ́n ní ká wá báyìí ní sọ fún ànẹ́bì ọ̀hún náà bí wọ́n jìyàn gbé sí ìsílẹ̀ ẹ̀ṣẹ̀ fọ́ọ̀mù assalamu alaikum látọ̀dọ̀ àwọn ànẹ́bì ni mo gbé wọnú wọn. Fìtínà kára wà náà yìí. Bàbá wa bá di fìtínà òun wá bẹ lọ́dọ̀ àwọn aláṣẹ wa. Àwọn aláṣẹ wa bá nínú wọn. Wọ́n ní gúrúùpù mú wọn. Àwọn tó dé lérí wa tá a lọ sábà wọ́n ní gúrúùpù mú wọn. Mo làwọn lọ orílẹ̀-èdè náà nì. Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ọwọ́ rúdù ayé. La ilaha illallah. Ànábì rúrù ayé ni pé kò sí kẹ́sì ọ̀tún bọ́ọ̀lù sí. Kí àwọn ilé ìwé rúrù lé nínú àwọn ọgbà àbùkù lórí gbogbo tọ́lá àwọn olùkú. Ẹ dábàá ẹsẹ̀ máa jẹ́ àwọn sẹ́kìrì ọgbọ̀n ẹjẹ́ máa tọrọ lọ́sọ̀nà ọlọ́run fún wọn ni. Èpè náà wọ́n ti èpè kan tún burú. Ẹ̀rù èpè ká sẹ́lẹ̀ ti wá fá. Wọ́n fẹ́ gun inú ọkọ̀ wọ́n sì lọ́ọ́ fẹ́ gún kiri mọ́tò. Wọ́n yìí ṣubú. Èpè. Wọ́n tún lọ ọ̀dún kan wọ́n ń bọ̀, wọ́n kó bíbí àwọn ọlọ́run báyìí. Ọdún ó jù wọ́n lọ, wọ́n jẹ ẹ̀bùn wọn ní àmà. Wọ́n tún bọ̀ mú ẹ̀wọ̀n náà, wọ́n tún rọ̀ kẹnu bọ̀lẹ̀. Wọ́n ti wá ṣe pé tiwa nìkan ní wọ́n kẹnu bọ̀lẹ̀ ní gbogbo ẹ̀ báyìí. Ẹ dábàá wọ́n ṣe é ṣe ọmọ Nàìjíríà, ẹ jẹ́ àwọn ṣàdúrà ni. Ẹ dábàá, ẹ jẹ́ àwọn ṣàdúrà ni. Ọlọ́run wá dábò fitnatan ṣàṣàwùjù. أعوذ بالله من الشيطان الرجيم. وأسأل الله وجل جبهه يا سلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا فتنة الذي لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. واتقوا فتنة الذي لا تصيبن الذين ظلموا منكم خاصة. واتقوا فتنة الذي لا تصيبن الذين ظلموا منكم خاصة. واتقوا فتنة الذي لا تصيبن الذين منكم خاصة. رحمكم الله. واتقوا فتنة Ọlọ́run ẹ páyà fìtílẹ̀ ìdí Ọlọ́run ká. الذي Fìtílà náà èyí tó ṣe pé. لا تصيبن الذين ظلموا منكم خاصة. Fìtílà náà tó ti wọ́n
sọ́dọ̀ mọ̀ mí kò mọ̀ káàkà àwọn tó sẹ̀sìn yìí nìkan ó ní ìyá rẹ̀ wọ́n kò yí bọ̀ yóò fọ́nká ní yóò lè fọ́nká kó ẹ̀rín jẹ̀mọ́ olóògbé ẹ̀dín ní abẹ́ olóògbé bẹ́ẹ̀ lóko kìíní wọn ni wọ́n ti túká wọn sí bẹ̀ mọ́ bẹ́ẹ̀ lóko bàbá náà wọn ni wọ́n sí bẹ̀ mọ́ bẹ́ẹ̀ lóko kìíní kan wọn ni gbogbo wọn ti sá lọ. wọ́n sì ń wọ̀ lú wá díẹ̀ nínú orílẹ̀-èdè dáàyìnà àdìgbà tó gba àrífín nínú orílẹ̀-èdè tó gba ìwọ̀kuwọ̀ nínú orílẹ̀-èdè tó ṣe pé wọ́n kò ti fẹ́ Nàìjíríà ni. Èmi ọmọ fi mú máa dìbò bí máa dìbò ti sọ lóbodò wọn bẹ̀rù ọ̀pọ̀ àrùn. Ó ti darapọ̀ máa yọ. Nínú ìdí ìbára pálá lóbodò wọn bẹ̀rù. Ó ti darapọ̀ máa yọ. A ní immigration, a ní gbogbo ẹ̀ ọ̀tọ̀ ní táwọn ará. Ìgbàgbọ́ pé immigration máa lọ ní ráìsì. Immigration wọn ní ráìsì. Ọsọ́run wa ń dábàá tó owó òun wá gbé yọba tí kú dà. Kí n tiẹ̀? Ẹ̀wù bẹ̀rù wọ́n ti sọ̀rọ̀ Nàìjíríà dà. Àwa mú kọ́ńtrákì gọ́tà àti títì. Àwa lọ gbé fún gòsìmíìtì. Ẹ̀wù orílẹ̀-èdè. Báà tí wọ́n bá bọ̀ ní. Lé wá débi orílẹ̀ lónìí. Ìtọ́jà káwọn àṣà yóò mójútó wọn ò mójútó. Ọlọ́run ní kẹfà máa takú nínú wọ́n lè àárín ìdòkú. Ẹ̀yin tẹ̀ mẹ́nu ayé tẹ̀ mẹ́nu bá bẹ́ẹ̀ bá ti ṣe fi rí làwọn ọlọ́run ló ṣe fi jọba lé yín lórí ẹ bá wà wọ́n tó gbélé àárẹ̀ rí. Àwọn ọmọ pé wọ́n ń pa ẹnìkan wọ́n sàn sáré 2027. Àwọn ará wọn náà bẹ̀rẹ̀ ẹ̀yẹ ló lè rí ẹ̀yẹ ọlọ́run ti jẹ́ ìyọ́ kí ẹ̀tọ́ ọdún jẹ́. Àwọn náà bẹ̀rẹ̀ àrẹ wáyé àyà kí àwa ni wọ́ọ̀lù gidi. Ẹ máa ń wò wọ́n yóò sì kí ló ń yẹ bẹ́ẹ̀ ní ti wàhálà tiẹ̀ pọ̀ àná ẹ̀ bá yọ ẹ̀kọ́ ní wọlé láti wà nílẹ̀ á dà nkẹ́rì bàbá rẹ̀ ọ̀jẹ̀ káńsẹ̀ lọ òun kẹ́ mú fún ìkẹ́ kan lẹ́yìn tẹ́tẹ́ àwọn ẹ̀fẹ́ ń pín ní ẹ bá pín lónìí báyà wọ́n tó fún pé ogún lọ́sẹ̀ ti ń bọ̀ láti ń bá lónìí yóò sì múra kankan ní lórí ti ń bọ̀ wáyé lórí àdégbárí kí ìwọ nábàá kí ọ̀bẹ ṣe. Ẹ bá kó àwọn kiri wá láti sóbí wọ́n sì ìka sí ní àwọn aláṣẹ wa àwọn olórí wa wọ́n bá kó àwọn kiri nìjáde wọn ò ní kó àwọn tó gbójú kọjá jù. Àwọn kan bẹ́ẹ̀ ni wọ́n lọ kó wa. Bọ́ọ̀ bá ń gbé sọ́ọ́dí sà bí ìgbà tó ń gbé kò ní da fún yàrá yàrá rẹ̀ lọ́mọ á lù yẹn sí àwọn tó máa kó jáde wa. Erílẹ̀-èdè náà nì sáyé náà nì ọmọ Nàìjíríà ẹ̀fọ́ wọ́pọ̀ bẹ̀rẹ̀ sí ayé wa erílẹ̀-èdè la sì wọ̀rí. Ibrahim Burkina Faso ọmọ ọdún mélòó ẹ̀rọ ló ti rúdú ẹ̀ ó lé gbogbo àwọn wáìtì tí wọ́n wá góòlù wọn ó lé wọn dànù ẹ padà sí ìlú àwọn ọmọ wa ní àwọn wà bẹ́ẹ̀ bá dé Burkina Faso báyìí ẹ̀ yà ló pé that is America gbogbo owó tí wọ́n rí nífẹ̀ẹ́ develop pẹ̀lú ọmọ kékeré ó sì ṣe yíyí ọwọ́ ẹgbẹ́ wọn ẹni tí ọ̀rọ̀ ẹni tí wọ́n tẹ̀ ìjẹ rẹ̀ sí gbogbo kékeré president ó fà ọ̀fà padà yóò rẹ̀ wá sí báwo ni wọ́n jọ bí wọ́n jọ kírun ni ẹ̀yin tí wá wàhálà yẹn jẹ́ rí ibú yàrá lọ́dọ̀. واتقوا فتنة الذي لا تصيبن الذين ظلموا منهم خاصة. Tẹ̀mí ọlọ́run bá jù sí yín láàárín ẹ̀yìn ní sàmì nìkan kan yọ kárí ilé yọ kárí oko ni. Ẹ̀yin tẹ́ ẹgbẹ́ bílíọ̀nù owó ọmọ Nàìjíríà. Ẹ̀yin tẹ́ ẹgbẹ́ tírílíọ̀nù owó ọmọ Nàìjíríà. Tẹ́ ẹ padà mọ gbogbo ẹ̀ pátá. Ọlọ́run ló ń bá wá gbé yàrá àtẹnidí òní sísì. Ẹ̀yọ̀ jẹ ìyá ni ẹ̀yin tẹ́ ẹ jíwó nílẹ̀ bó bá wọn tí ò jíwó. لا تصيبن الذين ظلموا منكم خاصة. Orí káàsà tó wí ni àwọn nìkan kọ́ ẹgbẹ́ sábàsì nìkan kọ́ o káàsà àwọn nìkan kọ́. Alájẹ́ bàbá ní àrẹwà ọ̀rọ̀ wa tó
bá fẹ́ mú kẹ̀kẹ́ wá lẹ́yìn àyà. واتقوا الله شديد العقاب. واعلموا أن الله شديد العقاب. Nigeria president àwọn tó dé mọ́gà wọ́n ń tà wá fún aláyẹ̀ ìgbésẹ̀ gbọ́dọ̀ mọ́ wẹ́nu àwọn aláṣẹ ìwà tábàdé ìyẹn yẹyẹ ni wọ́n. Ìjọba aláṣẹ Nàìjíríà ẹni ó ti gbé kiri fídíò sí ẹnu wọn ó tọ̀ wé ìsọmọdún àti. Lábẹ́ká lọ́mọ lọ́dẹ lábẹ́ká nílé àfikúrẹ́ sí mẹ́ta ayé. أن الله شديد العقاب. Ẹ̀rí kẹlẹ́ yìí kẹlẹ́ àwọn aláṣẹ wa ẹ̀rọ aláṣẹ Nàìjíríà wọ́n máa tọ́ka pé aláṣẹ Nàìjíríà ló fi wá kíkúrè sí ìbòrò Áfíríkà. Wọ́n máa ń wí wọ́n ń wí sí ẹlẹ́nu náà ẹni tí aláma wọn kó bá gbogbo wọn dọ̀ sí Nàìjíríà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ wọ aláṣẹ Nàìjíríà. Olè kẹ̀kẹ́ tí wọ́n nìkan lọ́rọ̀ ní ó yé yìí. Owó gbogbo akẹ́ẹ̀palẹ̀ náà nìkan ló yé yìí. Kí wọ́n máa dúnkù akẹ́ẹ̀mọ́ yà sí wa òun ló yé yìí. Kí wọ́n máa di akẹ́kẹ́ẹ̀mọ́ yà sí òun ló yé yìí. Kẹ̀mọ́ wá sáré tó ilé sọ fún ilé ẹ̀mọ́ kù bẹ́ẹ̀ má. Ní wọ́n á dẹ̀ mú ẹ lọ́ọ́ mà. Ànàlọ́ha ṣẹ̀rí ìkúlẹ̀ ẹ̀kọ́. Ẹ lọ́ọ́ mà ẹ lọ́ọ́ dá ilé. Ànàlọ́ha dájúdájú èmi ọlọ́run ni ṣẹ́ni ìlú ìkan mo burú ẹni tí fìyà tó lè jẹ̀yẹ̀ ní ọlọ́ lọ́wọ́ lọ́wọ́ ajẹ́ bàtà tá a gbé ọlọ́run òróró tó bá ó rò jù bẹ́ẹ̀ lọ ọba tí wọ́n lọ́mọ mẹ́kọ̀ọ́ àti ìkẹ́kọ̀ọ́ sí wọn èmi ọ̀fọ́ wọn ìlú òdù wọn ẹnì kan sì ń dín kan sí ìlú pa wọn á bá di ìkúlẹ̀ méjì alókù bẹ́ẹ̀ tí wọn ọ̀kan kan ò dúró nù wọn ẹ̀wọ̀n náà ó sì fún ní mẹ́wàá lẹ́ẹ̀kan kan ṣiṣẹ́ wọn àwọn akọ́lọ́ wọn ò lóru adẹ́gùn gbogbo àwọn lẹ́kì kòkìkò ládùúgbò tó gbé lọ́wọ́ gbé lónìí nígbàtí ọba ìgbé wákàtí mélòó kan ó lè tó tàn wọn rúfù padà adẹ́gùn ògbé ọba mẹ́rin tó gbé ọ̀dà sáàkì ọ̀dà sùmọ́n ọ̀dà àjàdí nǹkan kẹ́ẹ̀ tó ṣàyọ kẹ́ẹ̀ tó owó òṣogbo tó pé owó tó kó pápó àyè oṣù méjì lé ní mẹ́fẹ̀ẹ́tẹ̀ lé nìkan ilé ti yín lọ́wọ́ rí. ولي ربي أفتح باب خيرات كلها وأكشف يا رب الورى كل محنة. Ẹ̀yin náà wá sọ̀rọ̀ ọ̀lẹ́jà gbà ẹ lọ fọkànbalẹ̀ ẹ̀jẹ̀ fọkànbalẹ̀ sọ̀rọ̀. Òsì tí wọ́n á ṣe fọkànbalẹ̀ sí Áfíríkà máa bẹ̀. Ọlọ́run náà kúkú rí mi. Bá a jẹ́ ti bí orí mi ni. Ohun tí jẹ tí ń mu ọ̀rọ̀ mú wa. Ọjọ́ ìwọ̀dà rẹ̀. Àdájọ́ ìwé jẹjẹ fún ẹgbẹ́ta, ọwọ́ di òkúta mọ́tò, ó di òkúta mọ́tò. Nígbà ọmọ rẹ̀ sunkún bá náà sọ pé ebi ni. Ọwọ́ ní fájìmù, ọwọ́ ká sọ fún mi. Òkúta ní ìdìbòkùn ó ní bẹ́ẹ̀ ni. Káwọn èèyàn mọ̀ pé kékeré mi náà. Láti jẹta àwọn náà jẹun. Àdébì ni wa. للهاشمي صلاتي دائما أبدا. Ọ̀lẹ́ bó ti fẹ́, ọ̀jẹ́ bó ti fẹ́, òmù bó ti fẹ́, ọ̀nà bó ti fẹ́, òǹlò bó ti fẹ́, ọ̀nwọlé, ọ̀njáde inú rẹ̀ dùn, ọlọ́wọ́ ọmọ rẹ̀ kò tún dúpẹ́, ẹnìkan ọ̀rọ̀ máa rárá, ó sì máa rántí. Ẹni àtòrí ẹ̀dì òkú wọn lọ́pẹ́ pa. Ágíra, ìgíra ta wà bẹ́ẹ̀. Ebi torí ẹ̀ yéé ṣe kí wọ́n fa ìgíra. Sọ̀rọ̀ fi wá ní kàkà ìlú ìsì ọ̀rọ̀ àdébìlì wa. حتى أنال بمدح المصطفى مددا. Mọ́dà mọ́ ní Muhammad.
في العالمين له مجد ومنزلة. Gbogbo ti dààmú náà, òfin ọlọ́wọ́ balẹ̀. Ọ̀bá wa kí wọ́n bá tàbí má rà àrùn máa, ọ̀bá wa kí. Bàbá dájú wa ò kí ewu máa, àwa lọ́dọ̀ ọlọ́run dáadáa, ó lè rí ọlọ́run dáadáa. في العالمين. Ó ti pé kò sí ta wá sí láyé, àwa sí lọ́nà. Wákàtí má rà àrùn. Àdúgbò kan bẹ wọ́n máa ń ta lókè gan àwọn ọ̀dọ́. Wọ́n máa ń ta wọ́n bẹ́ẹ̀ àtikọ́jà bẹ̀rẹ̀ ní pátákó wọn sí. Wọ́n bẹ́ẹ̀ jíìmù tí wọ́n ta lọ́wọ́. Ní tí wọ́n wá fẹ́ràn àwọn sí ìyẹn mà dáadáa ìdàdà. Tọ́ba ti dà sí tòun báyìí ẹ̀ẹ́dẹ́rẹ́dẹ́ kan sùn níbi dúró wọn. Mo kírun tán, wọ́n ti padà bẹ̀. Wọ́n fi ṣe fàájì ni, géèmù ni. Bọ̀ wá rí kankan máa ń nu tíra jẹ, wọ́n bọ̀ náà. Wọ́n ta lò, wọ́n bọ̀ náà. Wọ́n ta ká, wọ́n bọ̀ ekí ló dé èyí kẹ́ ẹ dáná ọ̀hún. Mo èkó òfin ṣe tẹ́tẹ́, kì í ṣe pé wọ́n bá nara wọ́n bẹ̀rẹ̀ pé yẹ̀tọ̀ bá nà mí yẹ 1 million. Ẹ̀pọ̀n ọ̀tá tẹ́tẹ́ wọ́n fi ń nàjú. Ẹ̀yin náà lè fẹ́ jẹ́sìn láàmú yìí ó sọ̀rọ̀ àmì ìṣe gbogbo ẹ̀ ti lé jù. Ọ̀pọ̀lọpọ̀ fàyàwó rẹ̀ lọ́wọ́ títa ní kí wọ́n á tún fà. Gbogbo ẹ̀ sì wá lé kankan, ànábi wá jíṣẹ́ yẹn pẹ̀lú sùúrù. Ó jíṣẹ́ náà pẹ̀lú sùúrù. طوبى لمن مدح الهادي وقد سعدا. Ẹ máa kí mo àpẹẹrẹ àfikún wa ẹ̀yìn mọ́. Àpẹẹrẹ àwọn àtàrà ni wọ́n pẹ́ àwọn 20, 130, àwọn àjò ní ọ̀pẹ náà o. Ẹ̀dá máa ṣe lọ́wọ́ o, láì lè ṣe ọ̀tá bá máa ṣe látọ̀rọ̀ ọ̀pọ̀ àdé ọlọ́run. Máa sọ̀rọ̀ rẹ̀, má sọ̀rọ̀ tí ó bà ní jẹ́, má sọ̀rọ̀ tí ó dàbí. Dàbí, má sọ̀rọ̀ tí ó fọ́ mọ́sálásí, dàbí tún kéwú dáadáa, má tún ti inú ara rẹ̀ dàbí. À ń bẹ̀ ọ́ ní dàbí. العلم لا ينبغي إلا بأربعة. Ẹja tó bọ́rọ̀ ti tó. الصدق بالله والإخلاص في العمل. الصدق بالله والإخلاص في العمل. Ọwọ́ ajẹ́jẹ́ bá ti gbì ọjọ́ sọ̀rọ̀ ìdáàmú àrètí ni pẹ́lú kó tó jù mí lẹ̀ fún wa. Wọ́n lè wo sọ́nà bá wọ́n lè ní. Sánmà yìí gan ọlọ́run kọ́ dà. Àwọn olówó dà. Ìmọ̀ náà ti wá pọ̀ láyé débi àgbá kan. Ìmọ̀ yìí ti á pọ̀ áyà láyé débi nǹkan kí nǹkan. Lẹ́gbẹ́ gbogbo ẹ̀yin tẹ́ jókòó tẹ̀ ń gbọ́rọ̀ ọlọ́run yìí ní ìbá ṣe pé ọlọ́run ti wà ní ọkàn yóò ti wà ní gbogbo ara yín ni. Ọ̀rọ̀ míì tẹ̀ ń gbọ́ ìyẹ́fẹ́ lè kú bẹ̀ nílé ọkọ̀ èyí ò sí ẹ̀sìn yìí mọ́. Bí ìbá ti gbọ́dọ̀ kó ti wà ní ara wọn. Kí lè yàn sọ nísìn láti péré nílé lòwú wọ́n ti sókè jèmi tó wọ kàmí lọ́dún. Ẹ dákọjá máa sin ọ̀rọ̀ ẹ̀já máa kí ọ̀rọ̀ dáadáa. وطاعة الله في الأهوال والأدب مع التوادع بين الناس والأهل. مع التوادع بين الناس والأهل. Ìmáàmù tuntun, ìmáàmù wa tuntun, ìmáàmù Al-Bashir Al-Fulani dábọ̀ ọlọ́gbà wa pẹ̀lú ẹ̀ dáadáa. Ó ti wà ní àyè àgbà, ipò àgbà, ọlọ́gbà wa wà dáadáa. Wọ́n tún jẹ́ ìmáàmù tán. Kan tún gbé bẹ́ẹ̀ náà. Ẹ ń dùn wọ́n mọ́ ọ̀jẹ́ lọ́dọ̀ wọn. Tí wọ́n á jẹ lọ́dọ̀ wa nìyí. Ẹlòmíì ò tiẹ̀ gbádùn. Wọ́n yẹ kí kí wọ́n jẹ bẹ́ẹ̀ àdájọ́ àgbà. Ọlọ́run ti fi wọ́n jẹ tiwọn. Wọ́n ní ìyá ọlọ́run ni wọ́n bẹ̀. Kí ni tiwa? Tí wọ́n ní àdàbí àwọn aráàlú ìmọ̀. Tí kálukú jẹ tiẹ̀.
ìmáàmù ni mo jókòó yìí ẹnu tó a fi yàtọ̀ sí tí wọ́n ti wọ́n jẹ́ wípé ìmáàmù àgbà fún gbogbo òlú Ìlọrin. Ìmáàmù ni mí. Ẹ̀rí báwọn. Àádọ́ bí mi wá ìmáàmù ni wọ́n. Lájí kò rí. Kọ́dà bí ìbá ṣe bí àìní máa ráyè. Adébọ́sílé, Adélọ́gílé, ẹ̀rọ abẹ́jẹ ìmáàmù kan ọmọ rí. Nínú Ramadana tàfíìrì, wọ́n máa ra àfa òtàfà láàbà ti kiri lọ. Àbúrò mi rí ìwọ̀bọ̀ bẹ̀. Ọlọ́run ìmáàmù Bashir, ọlọ́run wọlé àyà àti bàbá tó bí ìmáàmù tó kú dáadáa ẹ̀jẹ̀ lápò ọlọ́run mọ́jọ ọjọ́ tukú. Amina. Ọlá ìyíká wà ń bẹ̀rẹ̀. Amina. Ọlá bàbá wà lẹ́jẹ̀ àgbà. Amina. Ọlá Nẹ́bí Muhammad. Sallallahu alaihi wasallam. Àlékún mọ̀lẹ́ ọlọ́run bá ṣe fún ìmáàmù wa sí ìmáàmù lọ́rí tuntun yìí. Àmín. Àlékún tọ́sọ́nà wọ ọlọ́run ìdáyà wọ ọlọ́run mọ́jẹ ó yà nígbà kankan. Àmín. Ọlọ́run ayé àhàbíńdàlá. Àmín. Èyí ò dúró ẹ̀. Allahumma arhamu Muhammadan. Ọlọ́run ọ̀rọ̀ kí ẹ̀mí Muhammad. Ààrẹ ìfọ̀gbẹ́sọ̀rọ̀ náà bá rí ìfọ̀gbẹ́sọ̀rọ̀. Àwọn mi bẹ̀rù wa ní ìní wọ́n gbẹ̀wẹ̀. Àwọn mi bẹ̀rù àrùn wa ní ìní wọ́n gbẹ̀wẹ̀ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ọ̀rọ̀ kí ẹ̀mí Muhammad. Wa ashabahu as-sanadina. Àti gbogbo àwọn sàábé ẹ̀ tí wọ́n dúró tì í, àbá tí wọ́n kí wájú kí lẹ́yìn tí wọ́n máa sọ àrẹ́bí sáàrí. Ọlọ́run ọ̀rọ̀ kí wọn. Kàtó àìnàbí. Gẹ́gẹ́ bí àdúrà nẹ́bùà Muhammad. يقول اللهم إنه لا خير إلا خير الآخرة. اللهم إنه لا خير إلا خير الآخرة. Nígbà wọn parí mọ́sálásí Kùbá tí wọ́n tọ̀ náà. Ó àrẹ́bùwá wo ọlọ́run báyìí, ó ní Allahumma ọlọ́run wo la khayra illa khayrul akhirah. Kò sóore kan láyé tá a wà bẹ́ẹ̀. Àfi tí bá di àmà. Ẹnìkan gbogbo yóò dábàá ṣe. Ẹja máa ṣe pẹ̀lú ọlọ́run là ń ṣe. Ká máa ṣe pẹ̀lú bí ọlọ́run là ń ṣe. فانصر الأنصار والمهاجرين. Àdébí ọlọ́run bá ara àwọn àṣàrù lọ́wọ́ bá ara wọn lọ́wọ́ wal muhajira àtàwọn muhajiri. Àwọn tó bá ṣe yíra wọ̀nyí ọlọ́run bá ara wọn lọ́wọ́ wá fún wọn. فانصر الأنصار والمهاجرين. Àdébí ti sàtọ́ àyíkalẹ̀ wáyé. Wọ́n máa lè rí òun nípa ayé láyéláyé ó ti parí ẹ̀ olùwọ́ ọlọ́run bá ara wọn lọ́wọ́. Allahumma. فانصر الأنصار. Àǹsárù ni wá àyè àǹsárù mú ni. Ó ní wọ́n náà ń bá ara àwọn àǹsárù lọ́wọ́. والمهاجرين Àwọn ọ̀hádìí àwọn tó bá ṣe kíra. هم كبار الصحابة. Òun làwọn àgbàlagbà àwọn sọ̀hábà àwọn àgbààgbà àwọn àfáà gbogbo ayé bẹ́ẹ̀ bá gbọ́dọ̀ bẹ́ẹ̀ máa ń gbé àfáà gbogbo ayé ni wọ́n mú àfáà ọmọdé ni. Kọ́rọ̀ ìdí náà lè rí bẹ́ẹ̀ àfáà ni o àfáà gbogbo ayé bàbá adájọ́ ọ̀pẹ rẹ̀ kí wọ́n gbéra wọn àfáà gbogbo ayé tó ikú rẹ̀ àfáà ni wọ́n wàlí yìí ọlọ́run ni wọ́n bọ́lá tẹ bá tó ní wọ́n káwọn bàbá wọn wúlẹ̀ wàlí yìí ọlọ́run ẹ má wọlé bàbá astagfirullah lẹ́yìn tí àwọn ọmọ ìṣẹ́ bá gbé wàlí yìí ọlọ́run ká gbóni ẹ̀mú astagfirullah. Àwọn èdè nìkan ní wọn ní àwọn iṣẹ́ wa náà wọ́n dé wọ́n ti dògbò ní ẹ bá bí ọlọ́run ní sísè yóò sì máa jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀ àdá àwọn sọ̀tìyà ẹ̀ ó irọ́ ni. Irọ́ ni àwọn tí wọ́n bẹ lọ́run ti jẹ́ wọ́n tún wá bẹ lọ́run pé wọ́n tún àṣírí wa. Náà làwọn á fi ṣe báyìí lónìí fọwọ́ náà yìí lọ gbáà láàrin wa olè lọ gbáà láàrin wa wọ́n fẹ́ kọ́ lulẹ̀ sí Tinubu kọ́ láàrin àwọn bá fà ní péjọ ó ní owó mọ̀ pé nìkan lówó tó mú àwọn àfa ọ̀dà àwòrán ara wa wájú ọlọ́gbà kìí àwọn àwòrán
gbogbo ẹ̀yin náà tẹ̀ ń sírò wọn tẹ́ bá lọ́rọ̀ wọn àbáàdà rẹ̀ tẹ́ mọ̀ yíyọ àwọn akẹ́rẹ́ àbíkẹ́ àìlẹ́yìn wọn ò lówó ẹ̀sìn òǹwájú ọlọ́run àhàn yìí lọ́dẹ olùsí ọwọ́ ẹ̀ nígbà ọjọ́ bí láti láyé báwọn lè yí nìyàtọ̀ owó tí wọ́n ní náà lòún wò níbi owó ti wá náà lòún rí. وقال النبي آية الإيمان Àdàbọ̀ Muhammad arábìnrin àmì tá a fi mà pé bẹ́ẹ̀ ni ìgbọ́lọ́mọ̀ bá gbọ́ حب الأنصار àfi òun ni kéèyàn ó nífẹ̀ẹ́ àwọn àṣà ẹ fẹ́ràn wọn àtúnwárà bẹ́bí lọ́wọ́. وآية النفاق بغض الأنصار Àmì láàbí máa kó kí èèyàn òun ni kọ́ máa kórìíra àwọn dání أنصار kọ́ máa kórìíra àwọn àṣà ẹ bá ti lẹ́yìn tó hẹ́ẹ̀kì àwọn àṣà ẹ̀gà àgbèrè ni àjìgbòrú kí ni ọlọ́run ṣeun ẹ sáré bá ń ké àǹtú ni àti lẹ́yìn kan tó hẹ́ẹ̀kì àwọn àṣà ẹ̀gà àwọn bí àwọn ọmọ yẹn ò ní láàrí wọ́n ṣẹ̀ṣẹ̀ ni. كانوا معه في وقت الشدة Lórí máa dá lórí ìṣàdúrà fún yìí, àwọn ni wọ́n wà pẹ̀lú àdé Muhammad. Fi wọ́n ti ṣùgbà lásìkò tí nǹkan le tí nǹkan nira fún àdé Muhammad. Wọ́n dúró tì gbogbo ẹjọ́ sí wọn ni. Gbogbo ẹjọ́ sí wọn ni. Wọ́n na àfọwọ́ àti àwọn ajáná sí ti ẹ̀wọ̀n. Àwọn ajáná ti pọ̀ sí ẹ̀wọ̀n. Ṣé wọ́n yẹ kí wọ́n dá rẹ̀? Ibi àáfà wa wọ́n họ ni wọ́n á lọ lẹ̀ máa gbé. Àwọn ni wọ́n yí ilẹ̀ lẹ̀ wọn. Àwọn sọ̀hábà wa dúró ti ànábì. Èyí tí wọ́n fọ́ lójú wọn fọ́ oṣù padà. Dúró ti àáfà rẹ̀ dáadáa. Dúró pẹ̀lú àáfà rẹ̀ dáadáa. Bàbá tó lé bó ti rí ìdìlọ fẹ́ rí àfikún dúró ti dáadáa. Tí wọ́n náà sì rí náà pé àáfà mi mo ṣe 419 mo ṣe ìgbòrò mo ṣe gbájúẹ̀ dúró ti dáadáa. فالمهاجرون الذين آمنوا بالنبي Àwọn wàhálì ìhùn àwọn tó bá nẹ́bì rìnrìn àjò olóyè àwọn làwọn tó ṣe pé wọ́n gbàgbọ́ pẹ̀lú àdé Muhammad. اشتدت قريش في إيذائهم Nígbà tó ti bá wọn kúrẹ́ gbogbo ẹ̀ lé kankan wọ́n lé mọ́ wọn pẹ̀lú ṣùgbá. Wọ́n á lù wọn in a bad way. Tòun ti bẹ́ẹ̀ wọn ò padà lẹ́yìn àdé Muhammad. تعذب من أسلم منها Wọ́n fìyà jẹ gbogbo ẹni tó bá gba ìsìlámù jọ́nà. Ìdíra wo wọ́n fìyà jẹ gbogbo ẹni tó bá gba ìsìlámù jọ́nà. بالحمس والضرب Láyà wọ́n á dè wọ́n, wọ́n bá dè wọ́n, wọ́n lọ́yìn, wọ́n lù wọ́n, والجوع wọ́n á sì fẹ́ mi pa wọ́n. Ìbádọ́jọ́ sì dá wọn. والعطش Wọ́n fún wọn lómi. حتى صار الواحد منهم لا يستطيع القيام Wọ́n jẹ wọ́n yà bẹ́ẹ̀ lẹ́yìn ànábì. Owó títí tó ṣe pé kọ́dà ẹgbẹ́ nínú wọn tí ò lè dáàbò gbó mọ́ látara àyà tó ti fi jẹun. ومنهم من كل عين Ẹgbẹ́ nínú wọn fọ́ lójú, wọ́n yọ ojú ẹ̀ báyìí. Ẹ wò ká, ẹ wá lẹ́yìn náà wọ́n yọra. Wọ́n yọ ojú ẹlòmíì nínú wọn. Ẹ tún bẹ́ẹ̀ nínú wọn. ومنهم من قطع رأسه Níbẹ̀ nínú wọn tí wọ́n bẹ̀ ní èrí. Àwọn tó tẹ̀lé àná nínú wa. Ìgbéra tẹ̀ torí ẹ̀ jókòó. Níbẹ̀ nínú wọn bẹ̀ lórí. Níbẹ̀ nínú wọn yọ ojú ẹ̀. ومنهم من قطع رجله Níbẹ̀ nínú wọn ẹsẹ̀ mú ké dànù. Látàrí ìsìláàmù tá a torí ẹ̀ jókòó yìí ni o. Látàrí ìsìláàmù tó wá tá à ń fẹ́ràn jẹ̀kọ́ lé lórí lóyìn ni o. ومنهم من قتل Níṣẹ́ bẹ́ẹ̀ nínú wọn wọ́n pa á. كسمية بن خياط
Sùmáyà lọ́la àyàbí gẹ́gẹ́ bí Sùmáyà. Obìnrin ni. Kutila ala yadi Abu Jahali. Abu Jahali ọ̀pá. Anabi ọ̀gá ẹgbẹ́ra kankan. Faqala an-nabiyyu. Anabi wa sọ̀rọ̀. Ya ala Yasir sabura. Ẹ̀yin ara lè Yasir. Ẹ ṣe sùúrù. Wọ́n lágbára kan. Àmọ́ ẹ ṣe sùúrù. Fa inna maw'idakumul jannata. Ẹgbà. Gbogbo bẹ́ẹ̀ ti tọ́rọ̀ ṣe fi tó ṣe ẹni wọ́n pa ẹni wọ́n délé ẹni lágbára ọlọ́run. À ń pàdé láti jẹ̀nà. Wa minhum Ja'far ibn Abi Talib. Ẹnu wọn ni Ja'far ibn Abi Talib. Akhadha liwa biyamini. Òun ló gbé àsíá ìsìlámù òun ló gbé dáadáa yìí àsíá flag down àgbo èdè òun ló gbé dáadáa yìí pẹ̀lú ọwọ́ ọ̀tún ẹ̀ ló fi gbé dáadáa yìí. Fakutiat. Nígbà wọn gbá mú wọn gbá àsíá wọn sì di ọwọ́ ọ̀tún. Fa akhadha bishimali fakutiat. Fa akhadha bishimali fakutiat. Dáadáa ọ̀rọ̀ tó ń di ọ̀gá rẹ̀ ọ̀rọ̀ pé ẹ̀sìn ọlọ́run ni ó yẹ tó fọwọ́ sí ẹ̀ ó yẹ tó gbé igi flag ó yẹ tó gbé dáadáa rẹ̀ ẹ̀jẹ̀ ń ṣe sùúrù bí ọwọ́ tó ti kéde ó yẹ tó gbé dáadáa rẹ̀ fàkóńtì àpọ́nlé ẹ̀tún wọ́n yẹ tó di ọwọ́ sí náà. Ajé òní ẹ̀ abẹ́rẹ́ wákà àtàwọn àdá ẹ̀rẹ́ dáadé jọ sàwọn ẹ̀gbádùn. Kí wọ́n ṣe fún yín ẹ̀mí lọ sàwọn rẹ̀. Bọ́lá àwọn ìyàwó bá tẹ kí ní náà bá tọ́lá níbi gbé ọ̀rọ̀ ọ̀rùn ẹnìkan ní ẹwà sáré ẹwà àwọn tó jẹ ìyàlẹ́yìn ànábì ni wọ́n ń gé lójú wọ́n fọ́ lójú wọ́n ń gbẹ́ lórí yìí o àwọn ni ọba àtẹ́bí làwọ̀dà mọ́ àtẹ́bí làwọ̀ lọ mọ́ àkọ́kọ́ dọ̀hùn èyí àkọ́kọ́ lọ sí àwọn aláwọ̀ bá ànábì làwọ̀dà àbí àwọn tá a dé tán tá a kírun mọ́ àwọn aláwọ̀ bá ànábì làwọ̀dà àwọn tó ti pé mọ́sálásí a sì fọ́ sí wẹ́wẹ́ yányá pẹ̀lú ọ̀tẹ̀ àwọn aláwọ̀ bá ànábì làwọ̀dà. Ẹni àtàwádà ìnáwó ìdájọ́ ìjọ sàwádà bàbá dárí ìyáńdà. Àwọn ìyáwó ẹ̀ ní wọ́n ní ìyẹn rọ̀ wọ́n tún wá kúra bàbá dárí ìyáńdà. Kò sí àwàdà gẹ́gẹ́ o. Hatta qutilahu. Ìgbà yẹn ni wọ́n ní pé wọ́n gé lọ́wọ́ ọ̀tún wọ́n gé lọ́wọ́ òsì. Ẹni ẹjọ́ ẹ̀. وقد وجد في جسده بدع وسبعين جرحا. Nígbà wọn apàtẹ wọn wú ara rẹ̀ wáyé. Ọ̀nà mélòó? بدع السنين وسبعين جرحا. لا إله إلا الله. بدع وسبعين جرحا. Ìkàgbé lápèjúwe tàbí wọn wá bá ọ̀nà márùnléláàádọ́rin lára rẹ̀ bí wọ́n ti kún ojú bí wọ́n ti kún wọ́n wá ń ta èmi èjì ẹ̀dá la ilaha illallah tí wọ́n ti kún náà kọ̀ sọ àṣìálẹ̀ rẹ̀ nígbà wọn rí pé wọ́n sọ àṣìálẹ̀ wọn ẹgbẹ́ owó aláàfẹ́ ní láyé láyé wù wọ́n ó tún ọwọ́ sí mú wọn gẹ́gẹ́ wọ́n tún gé alẹ́ máa ṣe láyé láyé mo lè káwọn ọmọ kéwọ́n lẹ́yìn kejì ọmọ bọ̀yá mo ṣe láyé láyé balẹ̀ rẹ̀. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Àbí ẹ̀wọ̀ ọmọ àwọn ọmọ oní àwọn ọmọdé adáàlú wọ́n pàdé wọn ládàbọ̀ tó mọ́dá ní bá wúlò ìbọ́yá ní kọ́rin nìkan. Gbàdá àwọn ẹ̀mọ́ afánásì ọlọ́run òróró tó bá wọn. Ọlọ́run òróró tó àwọn ọ̀rọ̀ ní kò kékeré wa. Wọ́n tẹ̀lé àtẹ́bí wọn tó fi dé gbogbo tí wọ́n dé. Wa minhum Bilal. Nínú wọn ni Bilal wà dàdáàrí àbẹ́ Muhammad. Yadribu wa yaqulu ahadu. Wọ́n
tí jáde lẹ́nu náà ni pé ahad ọ̀kan lọ́lọ́ lẹ́bi fi ń bọ́ ọ̀rọ̀ lára rẹ̀. ìsìlámù haqqan. ìsìlámù mọ ìsìlámù òdodo ni. salatu haqqan. gbogbo orun wọn tí wọ́n kí wọn òdodo ni. wa imanu haqqan. ìdí bàbá wọn pẹ̀lú ọlọ́run òdodo ni. faradiyallahu anhum wa radu anhu. ọlọ́run yọ́nú sí wọn. wọ́n rọ́jú wáyé o. àwọn náà yọ́nú sọ́lọ́ nínú wọn dún pẹ̀lú tí wọ́n pàdé pẹ̀lú ọlọ́run. àwọn ayé wáyé. ayé náà lọ́wọ́ wà nù ẹ̀. gbogbo tọ́lọ̀ fi gba téèyàn bá ṣe á ti jìnnà sí. ahé ti ara wa láyé ní sí. àáfàá ni ní àwa ń kíra wa ní kìtì ọlọ́run fi jẹ wá yà assalamu alaikum warahmatullahi àṣẹ bọ̀kárọ̀ mọ́sà ẹ̀rọ ṣà àti ní ike díẹ̀ ẹ bá wá wọnú àwa méjèèjì ó búláàkì ju aṣọ dúdú lọ. àwa ṣe lọ́rọ̀ papọ̀ mọ́ ṣé tiẹ̀ ń ṣe tèmi wá pẹ́ sáyé gbogbo àwọn afáàtàná wọ́n lò dáadáa. gbogbo àwọn afáàjẹta wọ́n ra àwọn lọ́wọ́. gbogbo àwọn afáàjẹrin wọ́n kúnra wọn lónìí. ó sì tán ọrẹ ní o àti dọ̀tá ara wa o. òun ní kó bá ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣẹlẹ̀ síwájú ọ̀já ló ọgbà mọ́ àwa tẹ́lẹ̀ pé àwa ṣàdúrà àwa náà fẹ́ràn ara wa yìí. àwa là ń kéré ta ara wa yìí àwa là ń gbé ara wa yìí kó làdúrà yìí ló pè wọ́n ti wá gbàdé ìbá ti kọ́rọ̀ ń sàánú aládùá. àfi eléyìí ọ̀fẹ́ràn eléyìí àfi eléyìí ọ̀fẹ́ràn ọ̀tọ̀ àwọn ọmọ kéwù tọ̀ wọ́n fẹ́ràn àwọn eléyìí náà fẹ́ràn àwọn ọmọ kéwù tọ̀ kó làdúrà ti wá gbà. àwọn tàbí ó ti tó ara wọn kalẹ̀ lónìí àwọn olè yìí ọlọ́run tàbí àwọn ni wọn ní nísìnyí àwọn bàbá wọn máa yíyà wọn ní kákára sọ láti wọ́n sí ọlọ́run bí wọ́n jẹ́ pé wọ́n gbé ọlọ́run báyìí wọ́n sì sọ gbogbo ẹ̀ fún ọlọ́run wọ́n gbé tọ̀ ọlọ́run àdàmúná síra wọ́n kẹ́ wọ́n tọ̀ afáwọn kúrò kàrà tù àwọn náà fẹ́ ṣàdúrà ẹ̀wò gbogbo wọn sì ṣàdúrà báyìí wọn ò ní kí kó bẹ́ẹ̀ tọ́lọ́ wọn sí gbàdúrà náà. Abúlátọ́ abẹ́ àbáwá la jẹ́ àgbà àwọn obìnrin gbogbo wa pátápátá ẹja tó bismillahirrahmanirrahim ọba ni. Àdúrà ó sì gbà lónìí àwa ń ké gbogbo ẹ̀. Aláwọ̀ ya máa ń kàwé sẹ́mi nínú ìlà wa bá wọn tó lé irọ́ nípò tó ti ń ké. Ẹni tí ń ké inú rẹ̀ ọ̀dá àwa tó ní àmà sáábì àwa náà yé tiẹ̀ gbọ́dọ̀ ló ti àgbà àdúgbò náà wọ́n wọlé àwọn ọmọ gbẹrẹ àwọn kéékèèké tí wọ́n ìmọ̀ ọlọ́run ń sẹ́yìn kọ́ sàánú wa lórí rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ sí wa Nàìjíríà. Àmín. ṣé ẹ bá ní agbóra wájú lásàdúrà tọ́ ó kù sọ́dọ̀ ọlọ́run tọ́ra àfẹ́ ara wa òṣèlú tààrin àwọn àfa mẹ́fẹ́ òṣèlú tààrin àwọn olóṣèlú mẹ́fẹ́ mo láti agbóra wájú lásàdúrà àwọn tí sì gbé ẹ̀gbẹ́ ẹ̀ṣọ́ ẹ̀jẹ̀ akálọ yídì gbogbo wọn ti tán. àwọn arawara sẹ́kù yìí àdúgbò náà wọlé àwọn ọmọ tuntun wọn ẹni kọ́sà àánú wa. Àmín. lẹ́nu mi bá pùtí àlọ́bà ẹ̀sẹ̀ níbi tòótọ́ ni. kọ́ra bẹ́ẹ̀ ni wọ́n bá gé wútú àsámù níwò. yàrá tó ń ká àhàmùsàkà bọ̀ àdàwù yẹ sí àmì nípò ìwó ní kí ni. àdàmọ́ àdàgìní bíntù wọ́n dàgbà àtẹ̀sùbá gbogbo ọmọ ọrùn àwọn ọmọ àwọn gbogbo kẹ̀kẹ́ ẹ̀kọ́ rí. aláàdù ìmìnì sábà wàásù ní sáásí sáásí àhà. tí àwọn eléyìí tó sáásù sí tó sáásù. ẹni tí wọ́n ti yá àwọn ìjọba àyà wa mú àwọn wàásù sáásù inú rẹ̀ ó dà. ọ̀rẹ́ ti bá dì tẹ̀tù àbá. ọ̀rẹ́ mi ti ń gbé ìdánwò àfa ọ̀rẹ́ mi ti ń lò tí nínú àfa. níbo la wá bẹ́ẹ̀ ṣe lọ àfi kásíbà àbá sọ̀kan wà láàyè ayé òde lórí.
Àfikà sọ̀rọ̀. فلما أراد الله بالخروج Ọlọ́wọ́ wà nẹ́bí jáde. فلما أمر الله بالخروج بكى رسول الله. Ọlọ́wọ́ wà nẹ́bí. Ọlọ́wọ́ lẹ́sẹ̀ ọ̀yá jáde. Ànẹ́bí wa bú ewu. وقال إني أعلم Kí ló lóun mọ̀? وقال إني أعلم أنك خير أرض الله. Ọlọ́bí tó jáde mọ́tà. Ànẹ́bí wa wọ mọ́tà wáyé. Ànẹ́bí ní ha ìwọ mọ́tà. Èmi ànẹ́bí mọ́ mọ́. Bẹ́ẹ̀ni gbogbo orílẹ̀. Ìwọ orílẹ̀ tó lóore jù orílẹ̀ mọ́tà yìí. وأحبها إلى الله Ọlọ́run sì nífẹ̀ẹ́ sí wọ ilẹ̀ náà púpọ̀. ولولا أن أهلك أخرجوني منك. Ànẹ́bí wa wò pẹ̀lú omi ojú. Ànẹ́bí wa wò mọ́tà wáyé. Ànẹ́bí lè bá ṣe pàmò tí bẹ́ẹ̀ ní mọ́tà yìí. Tí wọ́n lè kankan tí wọ́n ní jáde kó kékeré kú. ما سكنت غيرك. Ìbádígbé nìkan láyé tó yàtọ̀ sí wọ̀ mọ́tà. Mọ́tà ni bàbá gbé. فقال Ẹ̀yin الله lórí ni. Ilé tí wọ́n lé àlẹ́bí ní sẹ́kù lára wọn. Wọ́n ya ẹ̀hàn rẹ̀. Wọ́n ya ẹ̀hàn rẹ̀. Wàlá ìjọba bọ́ ọba dé bá dàgbà wọn gbé. Ọ̀rọ̀ àìmọ́ pé ọ̀fẹ́ mu. Àìmọ́ èyí sí àbí ìlànà yẹ yóò yọ ni. Tó wọ́n gbé dàpọ̀ kò gbélé omi rẹ̀. Lẹ́yìn sí àbí ìlànà yóò gbé wọn lọ aráàmùtọ́ wa. Lọ́tọ̀ omi rẹ̀ wọ̀ lọ́nà. Wọ́n lára. Ẹ bá wá dé Mọ̀dínà. Tọ́ba wo yẹn Mọ̀dínà tọ́ba gbé bilẹ̀ lọ́wọ́ ni. Yahaj, wọ́n lọ ṣọ́. Yahaj, bó sọ́ọ̀sì Yahaj yóò fọ̀. Ìyí tí wọ́n ṣe fún àdúgbò ìgbọ́ náà sára kìlọ̀ ìbẹ̀ fún Mọ̀dínà gbogbo. Kọ̀ọ̀tán lára àwọn kò sí ní tẹ́. Wọ́n fi fẹ́ pàdé ànábì. Gbogbo òun lọ́rọ̀ pàdé ànábì. Àwọn ọmọga ni ẹni pọ̀ mọ́ sí ní lóru òru tó bá sáré ẹ̀ ọmọga yìí náà wọ́n yà tó díẹ̀. Wọ́n wá gbé táyà wájú lókè báyìí. Wọ́n wá gbé táyà wájú lókè. Gbogbo táwọn yìí máa ń sẹ́yìn àyẹ̀wò náà ń bẹ mọ́gà. Wọ́n á gbé táyà orí báyìí búrúrúrúrúrúrú láàrin èrò. Àwọn ni wọ́n lé ànábì jọ́sí. Kìnní pọ́nra wọn náà níbi ara wọn tó ní. فقال الله تعالى لمحمد. Ẹ̀sìn Yorùbá níbi ìdára jẹ́ náà. Ọlọ́run wá sọ fún àdébù Muhammad báyìí. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد. Ọlọ́run ilé àkókò sí fún bẹ́ẹ̀ láti ẹ̀sẹ̀ ìbẹ̀rẹ̀. Bó ti múra pẹ̀lú ìlú yìí. Mọ́tà náà wá. Ó múra pẹ̀lú ìlú yìí. Ìwà nẹ́bí, wà á ń tà yá Rasulullah. Ìwà nẹ́bí, wà nẹ́bí. Hàlà hẹ́lùlù. Ìhàjà nẹ́bí. وأنت حل بهذا البلد. Ọmọlúwàbí sì ni ọ nínú ìlú yìí. Ọmọlúwàbí ni ọ. Èso máa yé. Àmọ́ tòun ti bẹ́ẹ̀ jáde. Ọ̀rọ̀ tí mo ti ọ̀sẹ̀ rẹ̀. Gbogbo àwọn àdúrà kàkà máa tọrọ tá a ṣe bí ó gbà Ọlọ́run ló yé àmọ̀dí àfi pé ó àdúrà tó a ṣe ní ọgbà àmọ̀dí ni. Omi ìbẹ́nu tá a tọrọ bọ́rọ̀ kò ṣe fún wa tá a bá mọ̀dí á sì mọ̀ yé. Àmọ́ àmọ̀dí Ọlọ́run nìkan ló mọ̀. فلما دخل المهاجرون المدينة. Nígbà wọn bẹ̀rẹ̀ àwọn lọ. Ọ̀rọ̀ bọ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ gbọ́ lẹ́nu gbogbo àwọn afáàṣẹ kò sí wá sí. Wọ́n lọ àwọn ọ̀nà àyẹ̀wò àwọn ọmọ Mọ̀dínà. فوسعوا أهل المدينة. Àwọn sáwọn ọmọ ìlú Mọ̀dínà. Àwọn aráàlú Mọ̀dínà wọ́n gbà wọ́n láyè wọ́n gbà wọ́n tọwọ́ fẹsẹ̀. Ọlọ́run Rọ́mọ́sà kí àlẹ́ Muhammad صلى الله عليه وسلم. Rọ́mọ́sà bọ̀wọ̀ kí àlẹ́ Muhammad صلى الله عليه وسلم. Ẹ̀yà máa bẹ́ẹ̀ máa ń gbọ́dọ̀ náà bá lè wà lẹ́ni ọ̀sẹ̀ ní òṣìṣẹ́ lérí nǹkan kì í bẹ̀. Ẹ wo wàhálà wọ̀nyí ni, ẹ wo dààmú tàbẹ́bìrì ni,
ẹ wo fìtínà tá a fẹ́ bìrì. Alábìdá àmúwá. Ó sì wẹ gbogbo ẹ̀ yá ọjọ́ náà ọ̀fọ̀ra ká gbogbo ẹ̀ ọ̀fọ̀ra gba gbogbo ẹ̀ adébí ní farada títí lọ́rọ̀ fún wa pé kódà wà máa tà á kára àbí iná bàtà náà ọ̀nà òfèrè yìí ọ́. Inna fatahna laka fatahan mubina. Èmi ò lóhùn mi wọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ lè mí lò mí. Inna fatahna laka fatahan mubina. Ẹ wò ó ní ní ẹ̀gí fúnra náà kẹ́wọ́ ọ̀gbọ́n máa ta káàkiri ọmọ mi sábẹ́ káwọn máa ta àkà. Ìwọ́n kú àlẹ́ mo fèrè yìí ọ́. ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما ويعلمك الله نصرا عزيزا. Owó dìbò kí a ṣe kò ṣe sí náà kò lómi olómi yìí kò ṣe jàmbá bẹ́ẹ̀ nìkan kò gbé owó olówó kọ́dà nígbà tó fẹ́ máa lọ ó fi gbogbo nǹkan hàn sí lágbájá owó rẹ̀ ní lágbájá ó lè wá owó rẹ̀ ní lágbájá ògèdè lọ́wọ́ tíráàbù lọ gbogbo owó àjọ owó lọ ní. Oko lọ ni wọ́n máa ń bẹ̀rẹ̀ ẹ̀rọ ẹ̀yẹ náà wọ̀n láì pásítọ̀ rọ́bà ìgbésẹ̀ òní bí àwọn ọ̀dà ọkọ̀ owó lọ ni owó bí owó 2 mílíọ̀nù wọ́n sì kó lọ ẹ̀yìn tá akẹ́wà pé nọ́mbà kọ̀ lọ́mọ olùsí ọlọ́run lé ọkọ̀ sọ kiri sẹ́nu oorun gbogbo kiri sí fìlàjì àwọn wá ń pè wọ́n pé kọ̀ lọ. Ìwọ́n náà ní ìfẹ́ máa rà rẹ́ sọ pé aláàmọ́ á náà là nẹ́bí èyí ṣe tí wọ́n wá kọjá nẹ́bí bọ́ sàmánà. Lórí náà ọlọ́run wọ́n sàkóra àlẹ́gbọ̀ Muhammad sallallahu alaihi wasallam. Ó lẹ́yìn aláwọ̀ èké ìfẹ́lẹ́ àríwọ̀ ni. Ẹ dákun ẹ má jẹ́ aṣọ pé kò sí bàbá wa láyé àgbà láàrin wa wọ́n ti wọ́n bẹ láàrin wa náà bá ti wáyé. Insha Allah. Bẹ́ẹ̀ bá ń gbé ọ̀sọ́rọ̀ kó wo kí ní ti ń lọ yìí. Ẹ̀wọ̀n kan ọlọ́mọdé àti àgbákò méjì ń lọ yìí. Ṣé ẹ bá yẹ sọ méjì ń lọ pé Mayday. Ready for crashing land. Ẹlẹ́bí oṣù ti parẹ́ lè fi yàrá. Listen lọ. Ẹ̀wọ̀n nǹkan òkè lọ́nu òkè fíìtì tó fẹ́ rìn kò tí ì parí fíìtì tó fẹ́ rìn. Bọ́bá parí ẹ̀ka ní ẹ̀rọ alẹ́gbàá ẹ̀wọ̀n kan atẹ́gùn ọlọ́run. Lọ́wọ́ akẹ́gbàá ẹ̀ka ọlọ́run ó ṣe tí ọ̀gá ṣe kí hàn. Ọlọ́run lè gbé ilé bọ̀ wá nú ẹ̀. Yóò máa gbé lọ ẹ̀ sì kú dànù. Kò ní rìn kankan. Ọlọ́run o, láti sábà wá sọ wọ́n dáadáa. Amina. A ṣàdúrà. Èmi ẹlẹ́pọ̀ ẹja sanwó àdúrà ẹja ṣe nígbà táwọn alájà bá pẹ́ ń jòkó. Ẹja kù nígbà táwọn alájà bá pẹ́ ń jòkó. Ẹja kálukú.